àkọ́kọ́ dáyé mo ṣe báyé gún, má rìn falala má sọ̀rọ̀ gbèdè, má gbẹ́sẹ̀ sókè má tàpá lálá, má jẹun tán má ṣewé wọn lé. Àfọ̀rẹ́ ni mo mọ̀ ń ò mọ̀tá, gbogbo ayé àdàbí bàbá ẹni. Kò pẹ́ kò jìnnà wọ́n ní mo ti ń gbọ́n. Bí mo rẹ́rìn púpọ̀ má jẹ̀kó, bí mo sọ tí mo rí wọn á gbá mi lẹ́nu. Àdàbá wà níjù ó nà yẹ́ sá, bó dénú ilé a máa kọrin lábẹ́ igi. Àkùkọ fò lórùlé ó kọ lálá, bó ṣe ń sọ lálá tù ìyá pàǹtùrè èdì, ó wá dẹni tí mu mi nínú agolo. Ayé ò fẹ́ràn gólóbà bí òpìpì, arúgbó gbékunlé mú mo wí mo jọrẹ́. Aròbó tọ̀ sọ́bẹ̀ mo sọ̀rọ̀ mo tẹ̀nà yà, mo ní bá a bá rí káwí, ayé ní bójú rí ẹnu adákẹ́. Àbẹ́ẹ̀ ayé lóde, àfàìmọ̀ káyé ó má payé mọ́nú ẹni, àfàìmọ̀. Ẹ darapọ̀ mọ́ wa ní Àfìdíyangàn TV, ẹ subscribe láti tún lè máa jaládùn irúfẹ́ àwọn ọ̀rọ̀ Yorùbá àtàtà báyìí. Ẹ mọ̀ pé tiwa lè jà àtàṣà Yorùbá kò sì gbọ́dọ̀ kú. Kíkú tí ò ní kú ó dọwọ́ èmi ó dọwọ́ ìwọ. Tèmi bá ń gbé lárugẹ, ìwọ náà máa gbé lárugẹ. Àǹfààní wà láti pín fọ́nrán yìí káàkiri fún àwọn olólùgbọ́ tẹ̀yin náà, kán lè gbọ́ kán lè wò ó, kán tó lè mọ̀ wípé èdè Yorùbá akọ̀tún ní o, kò ní kú lọ́jọ́ ayé tiwa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Àfìdíyangàn TV.